Donald Trump fún Akínwùmí Ambode ní ọ̀sẹ̀ kan láti ṣàlàyé bó ṣe ná sílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún o. What did you say? Donald Trump fún Akínwùmí Ambode ní ọ̀sẹ̀ kan láti ṣàlàyé bó ṣe ná sílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún o. I said it's illegal. Wonderful. Ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀. Ẹ kú ìyálẹ̀ta. Gẹ́gẹ́ ní aago 10 lù láti iléeṣẹ́ Ojúkòkòrò Evangelical Ministry. Orúkọ tèmi ni Igúnnugúbà lórùlé, Ojútólé, Ojútóko. Ẹ ṣáà máa pàtẹ́wọ́ láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Olórí orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti fi àáké kọ́rí látàrí owó kan tí bàbá wa Akínwùmí Ambode bu ọwọ́ lù lójijì fún ìlọsíwájú àwọn odi. Jésù! Donald Trump fi ẹ̀hónú rẹ̀ hàn lákòókò tí ó ń bá àwọn ọmọ ilé kéwú kan sọ̀rọ̀ ní ìlú Agége. Ó wí pé bàbá wa gbọ́dọ̀ ṣe àlàyé bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe kún fún gbogbo àwọn ọmọ Óbè lórí gángan. Donald Trump sọ wípé lóòótọ́ lọdẹ ná ní apó tí aṣẹ́gità ná ní èpo igi tí ìran wèrè sọ pé bàbá òun náà lè bu igi jẹ. Trump ní ohun tí òun mọ̀ ni pé ó lè kò ní í ja àgbà kó má ṣe ní ojú fìrí. Ọ̀gá Trump sọ pé bí ìlú Èkó kò bá ṣe àlàyé owó yìí ó lè fa kí òun máa pe bàbá wa Adébóyè ní orúkọ àti bàbá wa Ọbásanjọ́. Ìyẹn máa le díẹ̀ o, ọ̀gá president wọ́n jù yín lọ. Anyway, gbogbo akitiyan aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ìyá Àwẹ̀rọ onítíátà láti pẹ̀tù sí Donald Trump nínú pàbó ló já sí. Ẹ ṣé bí ẹ ti ṣe lanu sílẹ̀ bí ìgò tàdá tí ẹ ń gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Sam Loko ẹ ó kó ní tiyín níwájú bẹ́ẹ̀ ni. Donald Trump sọ wípé ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́jìn, ènìyàn tó já sínú rẹ̀ kò dá a lápá. Ọ̀kan là á fi ilẹ̀ gbọ́ ọ̀kan, ká súfèé ká sunkún sí, méjèèjì ò ṣeé ṣe pọ̀, omi ata kò ṣeé fi bọ́jú. Ìròyìn kúmọkùmọ òrújú ẹ máa gbọ́n mu. Tó a kì í mọ̀ gún mọ̀ tẹ̀ kí iyán ewùrà kó má lẹ́mọ. Kò sí ohun tó ní ìbẹ̀rẹ̀ tí kì í ní òpin. Olóyè Dr. Saheed Òṣùpá ló tú ní èdè Yorùbá sí èdè abínibí nígbà tí Professor Alabi Pasuma Ìjayà Fújì kọ ọ́ sílẹ̀ dáadáa. Èmi ọmọ yín Igúnnugúbà lórùlé, Ojútólé, Ojútóko, jíkanlùkan pa àjàǹpàtì ẹrù fímọ́ lògbòlògbò. Ọmọ akọgun ń ṣèpátá, ọmọ ẹ̀ ń ṣèlé ló kà á sí etí ìgbọ́ yín dáadáa. Gbogbo wa ni kí ẹ mú o. Tó ó wu ni ká sápamọ́ sí inú omi. Ẹ̀rù àwọn crocodile eléyín ńlá ni ó ń bà wá o. Do me a favor, please. Get out of here. Observing the routine of proper eating, eat breakfast like king, lunch like a prince, and dinner like a beggar will help you live longer. Ẹ wá polówó ọjà yín, come and advertise your product. Ìyókù tún di ní ọjọ́ méje, imú yín ni kí ẹ máa fi mí o.